ẹ kú ilé, ẹ káàbọ̀, ẹ kú gbádùn ní gbogbo eléyìí tẹ́ ẹ ti láǹfààní láti máa wò wá. Iléeṣẹ́ amóhùnmáwòrán ni eléyìí tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó Miliki TV, ibẹ̀ náà la kalẹ̀ sí, tá a ti ń kàn sí, tá à ń dàbí ẹ̀dùn tá à ń rọ̀ bí òwe lórí ètò tá a pè ní ìlera lọ́rọ̀. Òun náà la kalẹ̀ sí. Orí ètò yìí la ti máa ń sọ nípa àwọn àìsàn kankan, kí ni àwọn nǹkan tó máa ń ṣokùnfà àìsàn kankan àti báwo la ṣe lè dènà àwọn àìsàn. Kí ni ohun tá a fẹ́ gbéyẹ̀wò lénìí? Òun náà ni ọ̀rọ̀ bí àìlèṣe déédéé láàrin akọ-sábo yóò ṣe gbòde kan ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé. Òun ni ohun tá a fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ tòní lórí ètò tá a pè ní ìlera lògùn ọrọ̀. Ẹ ti mọ̀, àwọn olóyìnbó ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n pòwe, wọ́n ní prevention is better than cure. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu dókítà wa kí ni ohun tó ń pè ní infertility, eléyìí tó jẹ́ pé àìlèṣe déédéé láàrin akọ sí abo. Moruf Oníyìde lórúkọ tèmi. Mo ní Dr. Àkànní Abíọ́lá, wọ́n ti wà ní ìkàlẹ̀ lọ́dọ̀ tiwa náà bí láti yànnàná ẹ̀ dáadáa fún wa. Kí ni àwọn nǹkan tó máa ń ṣe òkùnfà infertility, àìlèṣe déédéé láàrin akọ sábo, láàrin ọkùnrin sí obìnrin? Dókítà, ẹ káàbọ̀ sórí ètò. Olùṣọ́ olúwa. Nǹkan tí à ń pè ní infertility ni pé tí obìnrin àtọkùnrin tí wọ́n bá tọ́jọ́ ń ṣe nǹkan tó ń pè ní ìbálòpọ̀ láàrin akọ-sábo, táwa rí i pé bóyá wọ́n jọ wà nínú ilé kan náà fún bí ọdún kan, wọ́n dẹ̀ jọ ń bára wọn ṣe, táwa rí i pé kò tíì di oyún, kò tíì di ọmọ. Ìgbà yẹn la máa sọ pé infertility ti ń ṣe àwọn ọkọ àti ìyàwó bẹ́ẹ̀. Táwa rí i pé wọ́n jọ gbé sínú ilé kan náà, wọ́n dẹ̀ jọ ń bára wọn lò pọ̀. Ìgbà tí di pé ìyàwó mísì nǹkan oṣù ẹ̀ àbí nǹkan oṣù ẹ̀ ó ń dúró, ó ṣàfẹ́ẹ̀rí ẹ̀ di pé àwọn orúkọ báyẹn ní infertility ní èdè lóyìnbó. Òun ni pé obìnrin kò rí ọmọ bí, tẹ́lẹ̀ mi máa tó pè ní wọ́n lọ ní ó ní ẹ̀dà lára àbó ní nǹkan tó ń pè nígbà mi. Àwọn nǹkan tó dẹ̀ máa ń fa ní oyún àbí infertility ó pọ̀ lóríṣiríṣi. A máa ń sọ nípa ọ̀rọ̀ ọkọ sáya, ó ń wà lára ọkọ, ó ń wà lára obìnrin. Tẹ́lẹ̀ a máa ń rò pé ara obìnrin ló pọ̀ sí lọ, nísìnyí a rí pé ó ń kọ́mọ̀ sí ara ọkùnrin nípa tí àtọkùnrin ló bá ṣe kíni, tí ò bá ṣe tí ò tó, tí ò tún wá ń ṣe gidi, tẹ́lẹ̀ pé nǹkan tó wà bẹ́ẹ̀ èyí tí ò da lé ọkùnrin produce, ọ̀dọ́ pé èyí tó da ló produce. Ìgbà míì náà ẹ̀kún yín, nǹkan tó yẹ kọkùnrin dà kalẹ̀, ó tún lè má tó lásìkò tí obìnrin yẹn ní ìdí ẹ̀. Ìyẹn nípa ti ọkùnrin. Nípa ti obìnrin, nǹkan tó ń fa tó pọ̀ ó wà ẹpẹtẹ, bọ̀ tó máa ń fa jù pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe ní ojoojúmọ́ ni pé àìsàn ló máa ń fa àìsàn abẹ́, àìsàn tá a pè ní STD, that is sexually transmitted infection. Àwọn diseases yẹn tó jẹ́ pé bacteria ni o, virus ni o, àrùn inú ẹ̀jẹ̀ ni o, àrùn inú ìtọ̀ ni o, gbogbo àwọn nǹkan báyẹn ló ń fa àìṣedéédé láàrin obìnrin, débi pé a máa jẹ́ kí obìnrin míì máa di kó máa ní nǹkan tó ń pè ní ooru inú, àbí ó máa jẹ́ kí obìnrin míì kó yẹ kó di kó ní nǹkan tó ń pè ní PID, that is pelvic inflammatory disease. Pé àwọn àìsàn yìí ní abẹ́ wọ́ọ̀lù abẹ́ obìnrin tá a pè ní pelvic, kí ni ìyàwó lọ stay rẹ̀ bí ara ògiri tí ìdọ̀tí yí lára. Àwọn kí ni ò ní jẹ́ kí sperm dúró lára obìnrin, rẹ̀ ní jẹ́ kí oyún náà dúró. Ìgbà míì máa jẹ́ kí nǹkan oṣù wọn máa ṣe ségesège. Gbogbo àwọn nǹkan báyìí ló ń kọ́ sí nǹkan tí à ń pè ní fertility. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin míì torí pé éèjì wọn, tí éèjì bá ti di pé wọ́n ń dàgbà dé àwọn éèjì kan bí wọ́n débi 30 upward, a máa ń rí pé nǹkan tá à ń pè ní èròjà tó obìnrin máa ń lò tá à ń pè ní hormones lára obìnrin, tó lóyìnbó máa ń pè ní hormones. Bọ̀ ní Yorùbá àwọn èròjà ara yẹn, tí àwọn èròjà yẹn bá ti di pé wọ́n pọ̀ jù àbọ̀ kéré jù, ó máa ń fa nǹkan tá à ń pè ní hormonal imbalance. Àwa di pé àwọn èròjà yẹn kò dá wọn pé tán, tó bá ti wá pé lára, òun ló fa kí obìnrin mi máa ní irregular menstruation, kí ẹ̀jẹ̀ máa ṣe ségesège, menses máa ṣe ségesège. Ìgbà míì dẹ̀ náà máa ń pè tó máa ń pè ní ìju, that is fibroid. Ìju yẹn máa ń ní multiple fibroid. Àwọn fibroid bí wá jẹ́ pé èmi wà nínú ilé ọmọ ló wà, èmi wà ìta ilé ọmọ, èmi wà àárín ilé ọmọ. Tí àwọn fibroid bá wá pọ̀, wọ́n máa ń dènà kóbìnrin ní oyún, wọ́n máa ń dènà kóbìnrin ní nǹkan tá à ń pè ní ovulation, wọ́n lè jẹ́ kóbìnrin ovulate. Tóbìnrin bá ti ovulate kò ní sí eggs, ẹyin tí àtọ̀ máa balẹ̀ lórí, tí ẹyin yóò bá ti lè dàgbà àbó bàjẹ́, àwọn òbú ẹyin míì wà àwọn ẹyin míì yẹn máa da. Bọ̀tẹ́ ẹyin yẹn bá da, tí àtọ̀ bá bá ẹyin yẹn lásìkò tó yẹ kó bá, á di nǹkan mi dábí pé oyún ò ní dúró sẹ́ni yẹn lára, àbí kóyún dúró kó máa wálẹ̀,
àwọn nǹkan báyẹn àwọn nǹkan tí ó ń fa nǹkan tá à ń pè ní infertility but àwọn nǹkan tó ń fa pọ̀ rẹpẹtẹ obìnrin mi dẹ̀ ní oúnjẹ nǹkan tó dùn tí nǹkan dúdú bá pọ̀ lára bíi táyé ó ń wá onírísí of diabetes àbí high blood pressure ìgbà míì wà tẹ́ni ẹ bá ti ṣe wàhálà jù á rí pé oyún yẹn á máa wálẹ̀ lára ẹ̀ àbẹ́lómìn ní nǹkan tó ń pè ní rheumatoid arthritis àwọn hormones yẹn lára ó ń fa ogun kan oríṣiríṣi obìnrin mi dẹ̀ ní àtúmọ̀pọ̀ kíní kan ní weight gain tóbìnrin mi bá ti di pé ó ń sanra sára jù àbí ikùn ẹ̀ ń tóbi jù débi pé ó lè jẹ́ àwọn ooru inú àbáwọn kòkòrò ara ló ń sápamọ́ síbẹ̀ wọ́n máa dènà láti jẹ́ kí obìnrin yẹn máa rí kó lóyún ní àbí tó bá fẹ́ lóyún gan kó tún bàjẹ́ gbogbo àwọn kan báyìí ni à ń ṣe ní Dr. Herbal tá a máa wo àwọn máa fẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ pé kí ni ó fa àìsàn infertility yìí ká mọ̀ torí jẹ́ ìtò ṣe ti bí ìtò ṣe ti sí ó yàtọ̀ síra wọn àwọn ọmọ ìtò ṣe ní kálukú lọ́tọ̀. dókítà nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹja gbé báyìí ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹ ní ìwọ̀n ó ní ìwọ̀n àtọ̀ ilé tó yẹ kí ọkùnrin kó dá sára. now báwo ni ìwọ̀n yẹn ṣe tó ṣé wọ́n máa gbé sórí scale ni àbí báwo ló ṣe yẹ kó tó báwo la ṣe lè mọ̀ pé kò tó. ṣe rí ní ti àwọn dókítà olóyìnbó ó ti ní ẹyin tí wọ́n ń ṣe ní lab a máa ń pè ní semen analysis or semen culture ni pé ọlọ́run ti ṣe débi kí wọ́n pè ní nature ọkùnrin gbọ́dọ̀ ní àtọ̀ láti bí 30 million count to 150 million òun ni normal tọkùnrin bá wá ní bí ó ní 10 million count àbọ̀ ní 15 million count that means kò tó average ibi tí ó yẹ kí àwọn àtọ̀ yẹn tó látọ̀ yẹn bá ti wá tó ìgbà míì wọ ẹlòmíì nátọ̀ tó pọ̀ but àwọn àtọ̀ yẹn wọn dàgbà àbí wọn mature wọn kú àbí mí kí orí ẹ̀ ti gé mí kí ẹsẹ̀ ti gé bí wọ́n ní ìyàn l'accident táwọn àtọ̀ yẹn bá l'accident ẹ̀ fún wọn pé wọn nílé tara wọn ò dá ṣáká bí a torí àìsàn àbí nǹkan tẹ́lẹ̀ yẹn ń jẹ bí ó fa sìgá àbó mọtí jù àbá àìsàn kan wà lára rẹ̀ tó ń ba àwọn àtọ̀ yẹn jẹ́ kò ní jẹ́ kí àtọ̀ yẹn lè dó lórí ẹyin obìnrin láti fọ́ọ̀mù oyún. ó dà ẹ tún mẹ́nu bà nǹkan kan sí ẹ ní bóyá ó ń mu sìgá àbí ọtí lámù téèyàn bá ń mu sìgá àbí ọtí òun náà máa ń ṣokùnfà kí. ó ń ṣokùnfà fún ọkùnrin àwọn ọkùnrin máa ń mu sìgá jù ó ń pa àtọ̀ láti pọ̀ láti jẹ́ àtọ̀ gidi kó dàgbà dáadáa kó wà matured kó fọ́ọ̀mù dáadáa because àwọn kìíní ìyàwó èròjà ara ọkùnrin náà táwọn kìíní tẹ́lẹ̀ ó mu yẹn bí ọtí ló mu jù ní o bí sìgá ló ń fà jù ní o àbí ọkọ ló ń ṣe jù ní o kìíní ìyàwó àfẹ́tì àtọ̀ yẹn láti dàgbà tátọ̀ bá dẹ̀ ti dàgbà àbí kò fọ́ọ̀mù dáadáa bóyá orí ẹ̀ ni ò ṣe dáadáa ni àbí ìrù ẹ̀ ni ò jẹ́ kó swim dáadáa ni á di pé àtọ̀ yẹn ò ní lágbára láti débi tó ń lọ ilẹ̀ lérí ẹ̀ kò ní lè débẹ̀ nínú gbogbo àtọ̀ yìí náà dẹ̀ ọ̀kan náà la ní láti dé ilẹ̀ lérí èyí tí ó bá ti wá délẹ̀ lérí kò ní lè débi tí ẹ̀jẹ̀ obìnrin bá wà láti fọ́ọ̀mù nǹkan tó ń pè ní oyún. ó dà ǹjẹ́ nílé iṣẹ́ Dr. Herbal ṣé iṣẹ́ ìwádìí eléyìí tó tó dáadáa ebi ó da àwọn àìsàn báwọn yìí tá a bá mú egbò kìnnì kan tá a fi kúnlẹ̀ yìí tá a wá ṣe bóyá ní capsule ni àbí olómi iṣẹ́ ìwádìí ti débẹ̀ tó lè gbòòrò àwọn àìsàn báyìí sàn. iṣẹ́ ìwádìí ti débẹ̀ because a dúró lórí pé bóyá Dr. Herbal nìkan à ń lo standard laboratory àwọn lab tó wà known and recognized in Nigeria tí wọ́n ní àwọn equipment standard equipment tó pé a máa ní kí àwọn àlejò wa customer wa kọ́ lọ ṣe what we call general test ẹlòmídìí náà wọ́n ní kó ṣe semen analysis when it comes to infertility cases wọ́n ṣe semen analysis wọ́n ṣe blood culture wọ́n ṣe urine culture fọ́kùnrin bẹ́ẹ̀ lóbìnrin náà wọ́n ṣe hormonal profile wọ́n ṣe scan wọ́n ṣe HCG a máa mọ nǹkan tó ń fa ìdènà àìrọ́mọbí ìdènà àìlóyún ìdènà oyún wálẹ̀ lára obìnrin ìdènà bí àtọ̀ ń padà lára obìnrin tó bá ti bá àwọn lò pọ̀ gbogbo àkọọ́lẹ̀ la máa mọ̀ tó bá ti mọ̀ nǹkan tó ń dènà solution yẹn ní Dr. Herbal ọlọ́run ti fún wa dé ṣe fún so many people and adúpẹ́ fọ́lọ́run ọlọ́run gbé lé wa lọ́wọ́ adẹ̀ ń lò ní ọ̀nà tí ó tọ́ débi pé à ń dun ọmọ ara irú egbòogi wo lẹ ti ṣe jáde tí ó ṣe pé bóyá a fẹ́ rà ni o a fẹ́ tá a fi lè máa mọ̀ yí pé eléyìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó máa ṣiṣẹ́ dáadáa irú egbòogi wo lẹ ti. aláwọ̀ egbòogi lóríṣiríṣi a ní àwọn tó jẹ́ pé tá a ṣe sí capsule a ní àwọn tó ṣe sí powder náà wọ́n lè ṣe lókè fún ti ọ̀rọ̀ infertility lẹ́yìn tá à ń sọ a ní oògùn tá à ń pè ní oògùn kan ní M+1 this is M+1 and we have M+2 oògùn yìí méjèèjì yìí ó ń ṣiṣẹ́ lórí nǹkan tó bá ti dí pẹ̀lú àwọn náà la fi pè ní M+, ẹni tó bá ti dí pẹ̀lú menstrual disorder hormonal disorder
and when we talk about female infertility gbogbo tó bá dídí pẹ̀lú àìrọ́mọ bí obìnrin nǹkan oṣù ṣe ségesège àbórùn kò wá dáadáa òórùn ni ó dọ̀tí ni ó ń dì ni kò wá dáadáa àbó ń yọ̀ ni gbogbo àwọn obìnrin máa wà regulated tí hormones ara ò bá pé àwọn hormones ara òun ni àwọn èròjà ara bí tóbi bá fẹ́ ṣe oúnjẹ nulẹ̀ tó fẹ́ lo ata kọrí iyọ̀ bẹ́ẹ̀ ni àwọn èròjà ló wà lára tẹ́ àwọn olóyìnbó ń pè ní estrogen progesterone utilizing hormone and follicle stimulating hormone mẹ́rẹ̀ẹ̀rin yìí ó gbọ́dọ̀ pé lára obìnrin gbọ́dọ̀ pọ̀ jù gbọ́dọ̀ kéré jù àwọn obìnrin ló máa bá wa regulate wọn. so àwọn n+1 and 2 yìí oníkànṣe máa lò fún tobìnrin oníkànṣe máa lò débi pé wọ́n lè clear àwọn ara yẹn wọ́n regulate àwọn hormones yẹn débi pé mẹ́sìn á normal padà tí mẹ́sìn bá dẹ̀ ti normal ovulation náà normal tóbìnrin ò bá dẹ̀ ti ovulate kò lè lóyún ovulation yẹn gan la gbọ́dọ̀ make sure pé menstruation bá ti balance ovulation náà lè balance a máa lè mọ particular time tí obìnrin á lè bá ọkùnrin tó máa bá lájọṣepọ̀ débi pé oyún yẹn á lè dúró sí ara àwa dẹ̀ máa ń bá wọn make sure pé à ń bá wọn what we call ovulation tracking a máa make sure pé a máa educate wọn kọ́ lè mọ̀ gbà tí tó ní gbogbo obìnrin ní òmùọ̀ nǹkan tó ń pè ní ovulation tracking láti mọ̀ gbà tí egg yẹn tó dé gangan tó ṣe dáadáa tó mature tó dúró pé débi sperm lè dúró síbẹ̀ á kàn wọlé sọlọ ni gbogbo àkókò báyìí ní fún ti obìnrin fún tọkùnrin à ń pè òògùn kan ní hyperspermia. This hyperspermia is in capsules and is in powder. Wọ́n máa ń lò pẹ̀lú milk ni. Ó máa ń bá wọn regulate sperm quality sperm cell. Ayé kí sperm yẹn wà ó tó ó kí dáadáa á tún wá wà quality. Àwọn sperm yẹn máa wà active láti swim débi tí wọ́n lọ wọ́n wà mature láti wọ́n swim débi wọ́n lè dé ilẹ̀ ìlérí. Àwọn sperm yẹn nìyẹn. Adó àbẹ̀ kíni kan ní penfix. Penfix ni pé tó bá yẹ pé àwọn nǹkan tó common sí ti pé tí ọkùnrin ò lè ṣe dáadáa bá ní pé tó bá ti dúró lẹ́ẹ̀kan bí 5 minutes á wálẹ̀ ní àwọn alẹ́ òun ní ìdákọ́lẹ̀ ọkùnrin àwọn ìdákọ́lẹ̀ wá pé lóríṣiríṣi àwọn tó dẹ̀ ń fa lára ọkùnrin náà pé lóríṣiríṣi ẹlòmíì stress ni ẹlòmíì infection ni ẹlòmíì nǹkan tá à ń jẹ sẹ́nu àásọ yẹn níjọ́ mi àwọn tó wá ń fa ní fún ti ọkùnrin ó wà báyẹn and àwọn oògùn kan wà lóbi bíi antibiotics à ń pèlè ní AB powder that is DD herbs ni pé òun máa ń detoxify ìdọ̀tí ara tó máa ń gbé there is infection and there is another drug we call Biosin Plus it's a capsule and there is another one we call this is our ID bitters for detoxification and immune booster it boosts immune system towards nǹkan tó bá pé ìgbà míì wà tá a bá ní pé àrùn ló máa ń fa ìdènà àìrọ́mọ bí àrùn yẹn la máa ń ní láti treat dáadáa káwá bá wọn ṣe ovulation wọn àti hormones wọn kó balance tó bá balance báyẹn a máa lè sọ pé àtìkò báyìí ló ń bá wọn wọ́n máa bára wọn ní àjọṣepọ̀ ó dà eléyìí IB bitters yìí ṣé fún ọkùnrin àti obìnrin ni fún ọkùnrin àti obìnrin ló lò even ọmọdé àtàgbàlagbà á lò fún anything immune booster ẹni tó bá ti ní immune deficiency lára bóyá kòkòrò inú ẹ̀jẹ̀ àbí oúnjẹ kan tó yòókù láti fọ ìdọ̀tí ara láti boost ara fún infection òun ti gbọ́dọ̀ tí a bá sick àbájáde wà máa fi kún oògùn fún àwọn patient wa láti pé tí immune system bá ti lè wà dáadáa ara máa pé gbogbo hormones ara náà á lè pè. tí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ibi tí olùlé iṣẹ́ yín wà láti lè wá gba ìtọ́jú tó pé ǹjẹ́ tí ẹ̀ ní bóyá bí ilé ìwòsàn kan pàtó tẹ́yìn gan fúnra yín tẹ́ tí ẹ̀ ń lò pé òkè ó dáa bóyá àwọn àìsàn míì lára òkè ó dáa wọ́n máa tọ́jú yín bí àbí ẹ̀yin náà lẹ jẹ́ dókítà onímọ̀ ṣègùn òyìnbó tó wà níbẹ̀. ọ́fíìsì wa wà ní nọ́mbà 11 Abẹ́òkúta express road Mangoro express bus stop ní Ìkẹjà after long bus stop ibi pedestrian bridge yẹn tó bá ti débẹ̀ tó bá ti bèrè double doctor kò sẹ́ni tí ó mọ̀ wá ní gbogbo Mangoro express dé cement tó bá ti bèrè double doctor ibẹ̀ lọ́fíìsì wa wà a dẹ̀ ní standard clinic fún anything that tó dì pẹ̀lú àìsàn ara ọkùnrin ni o àìsàn ara obìnrin ni o àìsàn ara obìnrin ọmọ kékeré ni o àgbàlagbà ni o là ń ṣe ìtọ́jú a dẹ̀ ní àwọn oògùn fún a dẹ̀ ní standard laboratory tá à ń lò fún àti ṣe àyẹ̀wò gbogbo nǹkan bí àìsàn lára torí àwọn afẹ́jẹ́ ká mọ irú àìsàn tó wà ní lára ká lè mọ irú tó ń fà á ká tó lè sọ pé nǹkan báyẹn ni
a máa lo agbọ́dọ̀ kí n lo oògùn orí fífọ́ fún rírun a máa fẹ́ mọ̀ òun ló ń jẹ́ kí double doctor máa tayọ kalẹ̀ ọlọ́run dẹ̀ fún wa ṣe àwọn nǹkan báyẹn ló wà lọ́wọ́ wa. ọlọ́run a máa tún pọ̀ gbà fún yín sá. ẹ bá wa sọ àdírẹ́sì yẹn lẹ́ẹ̀kan sí kẹ́ wá farabalẹ̀ kẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín dáadáa. àdírẹ́sì wa wà ní nọ́mbà 11 Abẹ́òkúta Express Road Mango Express bus stop Ikeja after along that is along going to the Mango bus stop and another office wa tún wà ní the same road yẹn náà number 39 Adepeju Street Mango Express bus stop off Abẹ́òkúta Express Road Ikeja back of the airport. Nípẹ̀tẹ́s estate ibẹ̀ ní ọ́fíìsì estate bẹ́ẹ̀ ni telephone number wa ni 08033602308 08033602308 another number wa ni 08054289008 08054289008 Double Doctor Herbal The Healing Secrets. ẹ ti gbọ́ látẹnu dókítà wa ìyẹn dókítà Àkànní Abíọ́lá tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí infertility àwọn nǹkan tó ń dènà oyún níní lára obìnrin. Ó ṣeé ṣe kó jẹ́ pé ara ọkùnrin ni àìsàn wà bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe kó jẹ́ pé ara ọkùnrin òun náà ni àìsàn wà. Ọlọ́run ò ní fi àìsàn kò ní fi ṣe wá. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wọn yálà lórí ẹ̀rọ ayélujára ti WhatsApp àbí ẹ fẹ́ pè wọ́n ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ live and direct ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033602308 tàbí 08054289008 lágbára Ọlọ́run ọba mi Aláwùrábí ní ìgbà míì torí pé gbogbo ẹ̀ náà ó wọnú ara wọn ni wọ́n ń sọ̀rọ̀ nípa ìdákọ́lẹ̀ lẹ́ẹ̀kan tó bá di ní ọjọ́ míì ọjọ́ rẹ̀ tá a bá láǹfààní láti tún gbà wọ́n láyé àlejò lórí ètò yìí tá a pè ní ìlera lóògùn ọ̀rọ̀ eléyìí tó ṣe pé iléeṣẹ́ Double Doctor Herbal ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ tá a bá tún láǹfààní torí pé wọ́n ṣòro rí díẹ̀ wọ́n máa ń bísì ní gbogbo ìgbà wọ́n máa ń lọ káàkiri fún àwọn iṣẹ́ ìwádìí Ọlọ́run ò ní fi àìsàn kò ní fi ṣe wọ́n á máa bá wa sọ̀rọ̀ lórí ìdákọ́lẹ̀ ohun tó máa ń fa ìdákọ́lẹ̀ lára ọkùnrin lágbára Ọlọ́run ọba mi títí di ìgbà míì náà tá a máa pàdé lórí ètò ọ̀hún ìlera lóògùn ọ̀rọ̀. Ẹ má gbàgbé mo sọ fún yín mo ní àwọn ilé ìbò wọ́n ní prevention is better than cure ká sáré mójútó ó sàn ju yí pé ó ti wà lára ó ti di mọ́líkì ìyàwó mìdí ní ìsíwá lára ká tó wá máa sáré kiri. Ọlọ́run ò ní fi àìsàn kò ní fi ṣe gbogbo wa lágbára Ọlọ́run bí ọdún bó ṣe ń parí lọ ọdún ayọ̀ yìí ni gbogbo wa la máa ṣe. Moruf Oníìdé lórúkọ tèmi. Dókítà ẹ bá wa dárúkọ yín fáwọn aráàlú kí wọ́n gbọ́ látẹnu yín. Orúkọ mi ni Dr. Àkànní Abíọ́lá Double Doctor Herbal The Healing Secrets. Ó dà sá lágbára Ọlọ́run ọba mi bí mo ti sọ fún yín á máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.